Èmi ni ọmọ ọba Tóyìn Ọládòkun Ṣàngóbùkúnmi ọdún Ifá. Mo wá láti ìlú Los Angeles, California. A bá wọn ṣe ọdún Ifá òrìṣà Temple of Light ní Atlanta, Georgia. Tí bàbá wo Ifáṣẹ̀sán Onífádé tó ń ṣe alákòóso wọn. Atlanta, Georgia náà la wà báyìí nínú ilé Ifá wọn tá à ń ṣe àjọyọ̀ ọdún Ifá 2022 kí Olódùmarè ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àwọn tá a ṣe ọdún yìí náà la ṣe tẹ̀mí ọ̀ní fi ẹni ọmọ ṣàwátì nínú wa. Àmọ́ wá àmọ́ lọ́rí àmọ́ bọ́rí. Ó ní Olúpẹ̀dá ìtajà Ògún, àbẹ̀rẹ̀dá ìtajà ṣọ́ọ̀ṣì, dúró gan ìbẹ̀rẹ̀ gan orúkọ àpòṣóró ìtajà Ọ̀rúnmìlà, tó bá dẹgbó adọ̀dàn. Àwa jòkó jẹ̀lẹ̀ ǹkẹ́ mo jẹun àtọ́sẹ̀jẹ̀ làwọn ń wá o. Ifá Ògún wọn fún wa lóúnjẹ àtọ́sẹ̀sẹ̀ jẹ. Jẹ̀fọ́jẹ̀fọ́ kan wọ́n jẹ́wé iná, jẹ̀wàjẹ̀wà kan wọ́n jẹ́ mọ́ dùn. Ẹnìkan gbójú tó léwúrẹ́ jẹ́jẹ́ lòun àwọn ọ̀rẹ́. Jẹranjẹran tẹ́ rí yẹn ìjọ̀gà, ta ní ń pagún, ta ní ń jẹgún, ta ní ń figún bọrí. Ẹ̀yin ò mọ̀ gbóná tẹ́ dá fún gún, ìyẹ́kẹ́ rẹ̀ yóò fi ṣe jẹ. Gbèrègún tẹ́ rí yẹn kìí kú bọ̀rọ̀ níwòye àmọ́dún láàbẹ̀gbẹ̀rún jẹ́gbẹ̀rún gbogbo apáta àṣẹ mi wọn ní pẹ̀lú bí ń ṣe wá o. A lè mọ̀ wá ẹ lè mọ̀ ṣọdún ọdún ayọ̀ wa àṣẹ.